Òkè Ìbàdàn high school a ní yàrá ìkàwé 4 tá a gbọ́n mẹ́mú tẹ gbọ́ pé Lamade Ṣínà máa ń lọ fi ibẹ̀ pòun lòun ṣe. Ṣùgbọ́n àwọn èèyàn tó jẹ́ onílàkàyè èèyàn gbogbo kan lè kúrò níbẹ̀ níjọ́ tó débẹ̀ ni tó lọ lẹ́yìn mi. Kódà àwọn owó tó yẹ kí tèmi ti ṣẹ́ fún pé mo fẹ́ wá kọ́ tún àwọn nǹkan kan ṣe parí ó gbà á kò ṣe nǹkan kan nípa ẹ̀. Ìyẹn Lamade Ṣínà. Ẹ káàbọ̀ padà ẹ̀yin aráalé. Gẹ́gẹ́ ohun ni ẹ ti gbọ́ lórí nǹkan tí àwọn èèyàn sọ ní tí Honorable Ajaja ṣe nígbà tí wọ́n kọ́kọ́ lọ nígbà náà lọ́hùn. Ṣùgbọ́n ní eléyìí mà kí làwọn nǹkan tí ẹ ní lọ́kàn? Ǹjẹ́ ó ti ẹ̀kú díẹ̀ káàtó látìgbà tí ẹ ti kúrò ńbẹ̀ tí ò tẹ́yín lọ́rùn pé gbogbo àwọn tó ń lọ yìí wọn ò ṣe léyìí wọn ò ṣe léyìí, kí làwọn nǹkan náà tí ẹ fi wá wò pé èmi gangan ẹjẹ́ mi gan tiẹ̀ tún wá padà lọ kí wọ́n á lọ ṣàwọn nǹkan tí wọn ò ṣe ọ̀hún? Ó pọ̀ gan. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lénìí pé kémi tó lọ ṣe honourable tó lọ sí House of Rep, leader wa Arápájà àwọn ni wọ́n kọ́kọ́ lọ. Lẹ́yìn ìgbà náà ni barrister Akínlóye ló lọ. Ó wá Akínlóye lèmi ti gba baton. Ọmọ Dàpọ̀ Lam ó tẹ̀lé mi kó tó kan gbówó rìn. Ṣùgbọ́n tó bá ṣeé ṣe nìbá ní pé kán gbogbo àwùjọ kólúkálùkù náwó sí nǹkan tó ṣe fún ẹkùn ìdìbò wa Ìbàdàn North East àti South East. Láti èmi ò tí ì rí ẹnì kankan, èmi ò rí omi tí ì rí mi tí mo máa ń béèrè kí ni wọ́n ṣe, ṣùgbọ́n tí wọ́n ṣe ló pọ̀. Tèmi rò pé ó yẹ kéèyàn ilé tó tiẹ̀ jẹ mí lógún jù ni bí àwọn ọmọ wa ṣe di àmugbó tán. Àwọn obìnrin, àwọn ọmọ kéékèèké wa. Àwọn obìnrin? Àtobìnrin o, àtọkùnrin. Àwọn obìnrin tí wọn ẹ ti rí ọmọ 13 years wọ́n ti gbóyún sínú. Ó dà pé ó common ní ibi ẹkùn ìdìbò tèmi o. Tẹ bá lọ sí area Òjé yẹn, each time tí bá lọ sí àdúgbò wa, mo máa need àti gba Òjé kọjá. Kò síjọ́ tí mo gba Òjé kọjá tí omi ò máa jábọ́ lójú mi. Young girls, babies giving birth to babies. Ta ló ń fún wọn lóyún? Àwọn area boys. What is the future? Kí ni future wa gan? Ìyẹn jẹ́ tí mo kọ́kọ́ fẹ́ mójútó. Kí ni àwọn nǹkan tá a lè ṣe? Gbogbo wo lè kàwé tán. Tá bá ti rí ọmọ tó dàbí ẹni pé ó kàwé díẹ̀, ká fi wọ́n síbi iṣẹ́. Èmi ṣe eléyìí nígbà tí mo wà tí mo lọ ní 2011 sí 2015. Mo kọ́ wọn níṣẹ́. Mo fáwọn èèyàn ní nǹkan tán fi irinṣẹ́. Irú eléyìí wà lọ́kàn mi láti ṣe. Àwọn ọmọ wa gan, they need counseling. Many of them are just dying untimely death. Torí oríṣiríṣi tramadol ni o, igbó ni o, oríṣiríṣi tí wọ́n máa ṣe pé kán tí ń gbé wọn padà sínú ayé oríṣiríṣi. A ní ìdá ti ràn wọ́n lọ́wọ́. A ní ìdá ti ràn àwọn ọmọ yẹn lọ́wọ́. Kí la dẹ̀ fi lè ràn wọ́n lọ́wọ́ ni? Wọ́n ní devil finds work for idle hands. Tí wọ́n bá ti rí nǹkan tó ń ṣe, wọ́n á mú gbóná. Àwọn òbí wa náà a gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́. Àwọn obìnrin ló tiẹ̀ jẹ mí lógún jù. Èló náà máa fi tajà. Tóbìnrin bá lówó lọ́wọ́, ó máa tọ́jú ọkọ. Wọ́n ní bàbá gbogbo ayé. Obìnrin mọ ọmọ tó jáde látàbẹ́ náà. Tóbìnrin bá lówó dání, ó mọ bó ṣe máa ní tí mo fẹ́ ṣe ni pé ká ró àwọn obìnrin lágbára gan. 60% obìnrin ló ń dìbò. Bó tá bá ti dìbò tán àkírántí wọn. Mo fẹ́ ró àwọn obìnrin lágbára. Méjì yẹn ló kọ́kọ́ kí n dẹ̀ wá wo kí nìkan amáyédẹrùn. Irú àwọn eléyìí tèmi ti ṣe, mo fún wọn lómi, mo kọ́ school. Àwọn àṣeyọrí kọ̀ọ̀kan tí ẹ ṣe lásìkò tí ẹ kọ́kọ́ lọ kó tó di pé ẹ tún wá tún gbèrò pé ẹ tún fẹ́ lọ ìpínlẹ̀ ìtẹ́tí mẹ́nu báyìí, ẹ jẹ́ á wo àwọn nǹkan tẹ́ ẹ tiẹ̀ ṣe tó ṣe é tọ́ka sí. Ó pọ̀.
bá ṣe àlè tá a bá ní ká máa sọ lọ́gàá ẹ kì í ṣáàtì ẹ̀jẹ̀ àwọn èyí táwọn èèyàn ń rí. tí n tẹ́ àtọ̀kọ́ sọ kí n sọ ti ìsọpáàtì ní géètì mo ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo san owó náà wọn mo fún wọn ní pọ́wọ́ 4 bẹ̀ pẹ̀lú sólà wọ́n tún ní kò ṣe mo tún ra jẹnẹrétọ̀ fún wọn mo fomi sí mọ́ṣáláṣí wọn tí wọ́n ti ìyẹn bẹ́ẹ̀ ní Òkè Ìbàdàn high school a ní yàrá ìkàwé 4 tá a gbẹ́mẹ̀ mo ti gbọ́ pé Lamade Ṣínà máa ń lọ fi ibẹ̀ pòun lòún ṣe ṣùgbọ́n àwọn èèyàn tó jẹ́ onílàkàyè èèyàn gbogbo kan lè pòun bẹ́ẹ̀ níjọ́ tó débẹ̀ ni ní Holy Trinity mo fún wọn ní kí lórúkọ ẹ̀ transformer wọ́n fi ń tanná ní area Òkè Ìbàdàn yẹn náà a fún wọn ní borehole ní ward 12 ní St. Cyprian Òkè Ọ̀fà a fún wọn a tún yàrá ìkàwé wọn tó ti bàjẹ́ mo tún ṣe mo bá wọn ṣe dáadáa ní gbogbo àdúgbò wa yẹn náà a fún wọn lómi mo cast gọ́tà ńlá kan tí ìbá ti jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ilé ní àgbàrá tó ń ní omíyalé ò bá ti wọ́ lọ mo cast ẹ̀ ní kí n ṣe pé bóyá mo cast gọ́tà yẹn ni ó wá láti páàdì ó gbanú agboolé lọ a fẹ́ kó lọ jáde sí Lájẹgẹdẹ ṣùgbọ́n torí pé mi padà síbẹ̀ mo ṣáà ṣe kọjá dé àwọn ibì kan gbogbo àwọn yẹn náà. ṣé ẹ padà síbẹ̀ yẹn ibẹ̀ náà ni project yẹn ló parí sí. bó ṣe wà bẹ́ẹ̀ nìyẹn o ibẹ̀ ló ibi tó dé sí nìyẹn tí mo bá lọ sìn ó wà lára àwọn nǹkan tí mo fẹ́ wá parí. mo tiẹ̀ tún ní mind láti lọ sí tẹ́ bá dé pé bí ọ̀nà òjé yẹn gan àwọn gọ́tà ńláńlá kan wà níbẹ̀ gbogbo àwọn nǹkan tí mo lọ́kàn láti káàsì gbà yẹn tó dà tó mi ò ní gbé àwọn èèyàn mi lọ torí mo wà ní environment mo wà ní committee environment nígbà mo wà pẹ̀lú mo ní àǹfààní láti tún àwọn ibi tí ó bá ń bàjẹ́ ní àdúgbò mi ṣe mo ló fún mi ní South East ní Methodist mo ṣe kíní laboratory modern day laboratory ni mo ṣe fún wọn mo fi Ládéṣọlá a fi skill acquisition project kan síbẹ̀ wọn tí ì máa lò kó tó di pé ẹni tó dẹ̀ tó lọ lẹ́yìn mi kódà àwọn owó tó yẹ kí tèmi ti ṣẹ́ fún pé mo fẹ́ wá kọ́ tún àwọn nǹkan kan ṣe parí ó gbà á kò ṣe nǹkan kan nípa ẹ̀ ìyẹn Lamade Ṣínà ní St. Eunice ní Odò Ọba mo fi school kan bẹ̀ new school ni mo fi síbẹ̀ modern day school ni mo fi síbẹ̀ omi lọ láìmọye ọ̀nà àfi bọ́ọ̀wù lọ́jọ́ òjé tẹ bá débi ọ̀dọ̀ àwọn ẹ̀ṣọ́ alápò olóje nígbà mo kọ́ débẹ̀ kíkẹ́ rọ̀fọ́ níbẹ̀ mo ṣèlérí fún pé tí mo bá wọlé màá bá wọn ṣe wọ́n bá débẹ̀ lénìí wọ́n ń béèrè Àjàjà ni gbogbo àwọn tó ti rán pé Àjàjà láwọn fẹ́ rí alágbo ilé délé ilé wọn tí wọ́n kà sí bẹ́ẹ̀ tán rẹ́ tó ṣe rin gidi Àjàjà ló bá wọn ṣe àwọn ìyá Àjàjà nìyẹn a ṣe toilet káàkiri ọjà Báṣọ̀run ọjà Owódé Kọ̀bọ̀mọjẹ́ nílùú Áfíríkà Ọ̀rànyàn gádà tí wọ́n kíní bíríìjì tí wọ́n ṣe yẹn èmi ni mo ṣe fún ọ lọ́jọ́ Ọ̀rànyàn wọn náà dẹ̀ ṣe ń lò títí dì gbogbo àwọn tó tì lọ lẹ́yìn mi wọn à rí tún ṣe bóyá tá a bá tún lọ báyìí tọ́lọ́run bá jẹ́ kó tá a bá débẹ̀ ibi tó bá kù díẹ̀ tó bá tún kù á tún bá wọn ṣe àwọn nǹkan míì tó bá dẹ̀ yẹ ká ṣe àmú wa a sanwó WAEC àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mo sanwó WAEC wọ́n ti di graduates lẹ́nu mo wá ṣẹ́ fáwọn èèyàn immigration custom ọlọ́pàá àwọn lecturers ní university àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nígbà yẹn tẹ wà ń bẹ̀. nígbà tèmi wà ń bẹ̀. ẹ jẹ́ ká wá wo ẹgbẹ́ òṣèlú accord ǹjẹ́ ẹgbẹ́ òṣèlú accord ti wà nígbáradì láti sọ pé ẹ ṣetán láti gba gbogbo àwọn ipò pàápàá ti gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ torí wọ́n fi lórí àwọn ọ̀rọ̀ tá a máa ń gbọ́ wípé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú accord wọn ò fa àwọn tí wọ́n wà nulẹ̀ wọn ò fa àwọn mọ́ra tó wọ́n ṣe pé àwa wá business tiwa ni pé káwa gba ntàwa wá gbà
àwa ti ní àwọn kákọ̀sì tiwa wípé ẹ̀yin ìyẹn ẹgbẹ́ dẹ̀ nìyí ọ̀dọ̀ yín náà fìsì jù. ọpẹ tó bá ti rẹrù ẹ tó bá rẹrù náà lọ́rùn máa wọ̀ yorùbá ní ọ̀rọ̀ yìí láti ẹ̀dá wears the crown. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn tí wọ́n ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n rí sọ nítorí pé Adélabú tó wá nígbà tó wá ó bá wa sọ̀rọ̀ wọ́n pe àwọn kan ní mandate tí wọ́n tẹ̀lé wa ní gbogbo àwọn tó jẹ́ olólùfẹ́ ẹ̀ ṣe mọ̀ pé nínú ẹgbẹ́ APC ìsọ̀rí ni wọ́n àwọn kan pe àwọn ní mandate àwọn kan pe àwọn ní lamis àwọn kan pe mo rò pé lamis náà ni wọ́n pè ní progressive àwọn kan pe àwọn ní unity mandate ní tàwọn. Adélabú fúnra rẹ̀ ẹ̀mí ẹ̀ ní láti bá gbogbo everybody ṣe ṣó ti yé mi ṣùgbọ́n àwọn olóṣèlú àwọn tó ń pè ní mandate ní gbogbo all the local government àwọn ni wọ́n ń fa wàhálà. Kí ni wàhálà tán dẹ̀ ń fà ní pé lórí ọ̀rọ̀ pé àwọn fẹ́ gba structure ẹgbẹ́ ẹ gba gbogbo position tán àti fún yín ní gọ́vnọ̀ ẹ lọ bá gọ́vnọ̀ yín kẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé ẹni tẹ́ fi ṣe gọ́vnọ̀ gan kí ló sọ fún àgbà tó wá àwa làwọn pé nǹkan tí wọ́n máa jẹ ni wọ́n wá ń gbà ìtàn fi sọ pé táwọn bá dé àwọn ò wá ipò ẹgbẹ́ àwọn ò wá structure ẹgbẹ́ we are all politicians it doesn't work that way. Ṣùgbọ́n wọ́n mọ̀ pé a ti ṣe congress kó tó di pé àwọn dé and until tí congress mi bá ṣẹlẹ̀ a dẹ̀ fẹ́ gbogbo àwọn olóyè wa until tí congress mi bá ṣẹlẹ̀ ẹnìkan kò lè change nǹkan tó ti wà nílẹ̀. Ṣùgbọ́n àwọn èèyàn wọn bí ìwọ̀n ọmọ tó ń ṣe ni torí mo rí wọn pé wọ́n gbé irin lọ́wọ́ wọ́n fẹsẹ̀ dẹ́po wọ́n fi ẹsẹ̀ wọn dẹ rẹ̀ àwọn ló ń fa wàhálà káàkiri o. Àwọn àgbà kan náà dẹ̀ wà láàrin wọn tó pé wọn àmọ̀rọ̀ sọ àwọn àgbà tí ò tó lé ni torí tí ọmọdé bá ń ṣe bákan àwọn àgbà ni ó mọ̀ bí ẹ̀mí mọ̀ bí mo ṣe ń pasá àwọn èèyàn pé ẹ tí a fi wọn lẹ̀ ẹ mọ n tá gbé dání ni Adélabú àti gbogbo àwọn tí a rò pé wọ́n fẹ́ lọ dìbò kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n dìbò kan wọlé àmọ́ ní ọ̀tọ̀rọ̀ àwọn mandate kan pé àwọn ní mandate tí ò wà rẹ̀ ràn rárá. Mo dẹ̀ ń sọ fáwọn ọmọ mi pé ẹ̀yin kò sẹ́ni ẹ̀ tínú wọn tó lè wá tó lè mú nǹkan kan lọ sí INEC kan gbà lọ́wọ́ ẹ̀ orúkọ àwọn èèyàn tèmi tá a ti ṣe congress orúkọ wọn ló wà ní INEC ariwo kí ni wọ́n á pa bó ṣe rí nìyẹn. Ẹ wá jẹ́ ká wo bí ìbáṣepọ̀ ṣe mọ̀ pé tí inú ilé tí ó bá ti pín yẹlẹyẹlẹ ó máa fẹ́ ṣòro láti dúró papọ̀ níta báwo ni ìbáṣepọ̀ òun ó ṣe wá sèso rere báyìí. á sèso rere ní problem rárá nígbà tí àwọn èèyàn bá ń sọ pé nǹkan táwọn tó dẹ̀ jẹ́ ẹni tó kó wọn wá tí ò gbà fún wọn tí ò máa fọwọ́ ra wọn lórí ṣe ó sọ pé nǹkan tí òun bá wọn sọ nǹkan tó ń sọ kóun tó di pé òun darapọ̀ mẹ́gbẹ́ ni the truth ó ti ń fara hàn and gbogbo aláfàṣeyọrí àtàwọn tí ó ń jà fún position àtàwọn tó ń rò pé kíní gbogbo aláfàṣeyọrí àtẹ̀máṣàṣeyọrí yẹn lágbára Ọlọ́run. Gẹ́gẹ́ bí àwọn ìpele tí ọ̀rọ̀ wà àpapọ̀ ẹnu àpapọ̀ tó bá máa sọ̀rọ̀ wọn ní ọ̀rọ̀ yìí nìsín láàrin ẹgbẹ́ òṣèlú PDP APC àti accord ni tí ẹ bá ní kí ẹ wo bí ìtẹ́wọ́gbà ṣe rí ǹjẹ́ ẹ rò pé accord ti wà nípò kejì bí ipò kíní bí. ìwọ náà bá ní kó dáhùn yẹn bó ṣe gbogbo nǹkan ṣe ń rí accord number one náà ká kọ́kọ́ sọ̀rọ̀ náà nínú ìwé ìdìbò number one ni wa and we will always be number one. Nípínlẹ̀ Ọ̀yọ́ lénìí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìtàn òjìji tó bá àkọọdù nínú oòrùn yìí òjìji tó máa last forever ni tó dẹ̀ máa gbé wa dé ipò number one tá à ń fẹ́ come 2023 àkọọdù number one lọ́yọ́ state every other gbogbo àwọn yòókù ni wọ́n ti lábà wọ́n àkọọdù lábà wọ́n àwọn èèyàn ti wà tired of gbogbo àwọn èmi ní APC èmi ní PDP ní wọn ìró ọ̀kọ̀ọ̀kan tán fẹ́ pa fún wa mọ́
àwọn èèyàn fẹ́ wò pé kí ni ọjà tí àkọọdù ní tó fẹ́ tà fáwọn ọjà gidi adẹ tà fún ọjà tá a gbé dání ọjà tó ṣe tà ní Ajaja pẹ̀tẹ̀rẹ̀ mẹ́sì first class brain a success on his own nínú iṣẹ́ tó nǹkan gbogbo tó yàn láàyò sọ́ọ̀sù àdì candidate amú kò sápá àwọn nínú wọn rárá so tá a bá fi gbogbo ojú lámẹ̀tọ́ gbogbo àwọn èèyàn á rí i pé àwọn èèyàn akọ́ọ̀dù wọn ń gbòògbé akọ́ọ̀dù wọn seriously alábẹ̀mọ̀ gbogbo tí ń jẹ́ tọ́lọ́ akọ́ọ̀dù máa ṣe number 1 ní 2023. Ǹjẹ́ akọ́ọ̀dù ni olùdíje fún ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà bí? Kí ló ń fa akọ́ọ̀dù pé a ní Professor Christopher Imulumen. Ọmọ ìlú wo ni wọ́n? Ọmọ Ẹdó ni wọ́n ṣùgbọ́n Èkó ló gbé. Èkó la bí sí, Èkó ló dẹ̀ wà títí. Tọ́ ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín padà sórí ìrìn àjò òṣèlú tí nígbà tí ẹ bá wa sọ̀rọ̀ bọ̀ ẹ jẹ́ kí ó di mímọ̀ fún wa pé olóyè àgbà Rasheed Ládọjà ní abẹ́ wọn ni Ọlọ́run ti jẹ́ kí gbogbo ẹ̀ kí ọ̀rọ̀ òṣèlú ìkóyè yín tán. Ǹjẹ́ ìbáṣepọ̀ tó dán mọ́rán ṣì wà láàrin ẹ̀yin àti wọn bí torí à ń gbọ́ ìtọ̀rọ̀ pé ọkọ ẹ oníkálukú ti pínyà ní kínní? Bàbá àtọmọ ò gbọ́dọ̀ já bàbá ni wọ́n jẹ́ sí wa kò sí tó jọ. Kò sí gbọ́mi sí omi òtó àbí dúkù kankan láàrin ẹ̀yin àti wọn. Ọlọ́run ò jẹ́. Àmọ́ látìgbà tí ẹ ti wá bẹ̀rẹ̀ pé èmi náà ti fẹ́ padà tí àti ìgbọ́ pé ẹ ti lọ gbàwúre lọ́dọ̀ bàbá o pé bàbá o ọmọ yín tún ti ń gbé ìgbésẹ̀ pé lábẹ́ ẹgbẹ́ òṣèlú tẹ́ ẹ fi lọ́lẹ̀ o. Báwo ló ṣe mọ̀ pé mi ì tíì lọ? Báwo ló ṣe mọ̀ pé mi ti lọ? Bàbá wa ni wọ́n. Ẹ rí i pé bàbá ti di bàbá fún gbogbo wọ́n ti jáde wọ́n sọ pé bàbá fún gbogbo àwọn olóṣèlú náà elder statesman ni wọ́n. Ó lè conclude pé mi ì tíì lọ. Anytime anything ilé wọn ò ṣe ibi tí mi ì lè wọ̀. Ṣé pé ẹgbẹ́ pé odidi Honorable Ajaja dọ́dọ̀ bàbá Ládọjà àwọn oníròyìn ò dẹ̀ ní gbọ́. Kí ló fẹ́ ẹ dúró bí bàbá bá lọ kí ọmọ ṣé kí ló máa wọ́n so. Ṣé pé nǹkan tẹ́yàn ẹ̀ fi wà ní pé nǹkan dán mọ́rán láàrin ẹ̀yin àti bàbá Ládọjà? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. So ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín báyìí. Ó dáa o ẹgbẹ́ òṣèlú Accord ti ní olùdíje tó jẹ́ first class brain gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe pè wọ́n tí ẹ bá tiẹ̀ ní kí á wá success kí á wo ẹni tí ó jẹ́ gómìnà lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bọ́n ṣe máa ń sanwó ni tọ́rọ̀ bá dọ̀rọ̀ kínní ẹ̀jẹ̀ Amádélabọ́ àti Ṣèyí ká fi wọ́n wéra wọn. Ìṣàkóso ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀yọ́ tẹ́ bá tiẹ̀ ní kí ẹ wò ó ǹjẹ́ àṣeyọrí bá ìpínlẹ̀ Ọ̀yọ́ bí ǹjẹ́ ìlọsíwájú bá ìpínlẹ̀ Ọ̀yọ́? Ariwo tí tábàbù ti wo sàkún àwọn èèyàn láì jẹ́ pé mi gan pé assessment látọ̀dọ̀ tèmi sàkún àwọn èèyàn tí olóṣèlú tó bá wà lórí àléfà tára bá dẹ̀ àwọn aráàlú ẹ máa mọ̀. Ó dàbí ẹni pé nípínlẹ̀ Ọ̀yọ́ lónìí ara ni àwọn èèyàn gan. Ara ìnira wà fún àwọn èèyàn gan. Ètò ààbò tún mẹ́hẹ. Ìdúnkokò mọ́ àwọn tọ́ọ̀gì ó ti pọ̀ jù. Àwọn èèyàn ò lè jáde kó sọ pé kò sí bíi pé there is no freedom of movement. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó o bá ti lè ṣe PDP tán bá rí ẹ tó bá gbé kinní gan wàhálà ni bójú ọmọ ẹgbẹ́ míì gan kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Gbogbo wa ò lè jọmọ ẹgbẹ́ PDP tán, gbogbo wa ò lè jọmọ ẹgbẹ́ APC, a lè jọmọ ẹgbẹ́ Accord. Gbogbo ala máa ń lọ síbi tá a bá ti rí pé the heart desire wa máa wà actualize. But níbi tọ̀rọ̀ brother mi engineer Ṣèyí Mákindé ó dàbí ẹni pé ó kù díẹ̀ káàtó pẹ̀lú ariwo tí gbogbo aráàlú ń pa. When the people are clamoring for a change a gbọ́dọ̀ look inward kí ló ń ṣẹlẹ̀. That's what is happening now. A dẹ̀ rí pé nígbà tí towards the end of my late brother Senator
Abiola Jimobi. Abiola Jimobi wọ́n ṣe ń pariwo náà ní bọ̀ kò burú tó lè. I feel the people are not happy. So, and when the people are not happy, that means olórí wa kò ṣe dáadáa. Ó yá, ẹ jẹ́ ká wá kàdé ẹ̀ lẹ̀. Ìfọ̀rọ̀jomitoro tá ti ní pẹ̀lú yín, ó dàbí pé ká máa sọ. Ẹ jẹ́ ká kàdé ẹ̀ lẹ̀. Ẹ bá àwọn ará ẹkùn ìdìbò yín sọ̀rọ̀. Ìdí tó fi yẹ kí wọ́n ó dìbò fún Honorable Ajaja àti gbogbo olùdíje ẹgbẹ́ òṣèlú Accord. Ẹ̀yin èèyàn mi lé, èmi ọmọ yín Honorable Abiola Adebukola Ajaja, Ọmọwe ni o. Olúńbá yín sọ̀rọ̀, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò, ẹ̀yin olólùfẹ́ mi gbogbo. Èmi ni mo bá yín sọ̀rọ̀ pé mo tún padà lọ sílé aṣojúṣòfin tí a gbà ní Àbújá. Mo dẹ̀ ti mọ̀ pé eléyìí kìí ṣe àkọ́kọ́ ta òkìtì lélẹ̀. Ìgbà kíní tá a dẹ̀ lọ àṣe dáadáa. Ọlọ́run á tún jẹ́ ká lè ṣe dáadáa fún yín. Kì í wá ṣèmi nìkan o. Ẹ rántí pé gbogbo àwọn tá a gbé, àwọn tó kójú wọn la gbé, látòrí Adélábù, látòrí gbogbo àwọn sẹ́nítọ̀ wa. Ọ̀yọ́ North Senatorial District, Senator Shina Pella, Àdìsá ọmọ Àmọ̀kẹ́ ni. Fauci ó wà fún Ọ̀yọ́ Central. Kọ́lá Dàísí, Ọ̀yọ́ South, Ìtẹ̀síwájú Ọ̀yọ́ South. Alẹ́ṣinlọ́yẹ́ ó wà fún Olúyọ̀lé House of Rep. Kásùpọ̀ ó wà fún Akẹ́lé Lágelú. Akíjídé wà fún House of Rep ni àwọn tí mò ń dárúkọ yìí o. Akíjídé wà fún Ẹgbẹ́dá ọ̀nà àrà. Farouk Adéṣekọ́lá ó wà fún Ìbàdàn North. Honorable Dr. Mrs. Abiola Adebukola Ajaja, èmi ìyá wọn rèé o. Mo wà fún Ìbàdàn North East South East Federal Constituency. Lọ́rọ̀ pé bóyá tí a ti ń ṣe dáadáa bọ̀, àwọn náà ṣe dáadáa torí pé mi ìyá wọn àtọ́ wọn sọ́nà. Ọlọ́run adé kan ṣe dáadáa. Ẹ bá dìbò fún gbogbo wọn. Adélábù àti gbogbo àwọn tí mo dárúkọ àti àwọn House of Rep wa gbogbo, House of Assembly wa gbogbo. Ó ti pa. Ẹ ṣé, Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ní já yín nìtàn mọ́. Adúpẹ́ pọ̀ lọ́wọ́ ìyá wa Àmọ̀kẹ́ tí wọ́n gbà wá lálejò fún ti àkókò yìí. Gbogbo ẹ̀yin tí ó jẹ́ pé ẹ wò wá lásìkò yìí, pàápàá ẹ̀yin tí wá láti Ìbàdàn North East South East, ẹ máa mọ̀ pé aṣojú eléyìí tó dáńtọ́ tó dángájíá ni a tún ti wakọ̀ ẹ̀ débì kan fún ti àkókò yìí lára àwọn tí wọ́n ń gbèrò láti lọ ṣojú wa. Ẹ ti gbọ́ nípa wọn, ẹ ti mọ̀ nípa wọn, ó kù kí ẹ gbé wò síra wọn. Ìdí tí ìkànnì àwarawa tí a fi ń ṣe léè tá à ń ṣe rèé, kó má di pé ìgbà tá a gbọ́ nípa wọn, ìgbà tá a mọ̀ nípa wọn, kọ́rọ̀ má bàa di ọ̀rọ̀ àbámọ̀, àní kábàámọ̀ láṣẹ Elédùmarè. Fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá pátápátá, ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel wa Àwarawa TV. Tẹ́ bá lóhunkóhun tẹ́ fẹ́ fi tó wa létí, ẹ lè kàn sí mi lórí 080 30 737624. Sekinat Adégòkè Yusuf lórúkọ tèmi. Yóò pọ̀ àtúmọ̀dé nígbà míì, ọjọ́ rẹ̀ ó dìgbà kan náà.